Alhaji Wasiu Alabi wọ́n fi wá sínú pósítà. Èmi Alhaji Jamaica Arógunmáṣá ṣùgbọ́n àkànrí lẹ́nu géètì tí wọ́n já sójà wọlé tó jẹ́ pé ńgbà tí inú ilé dàrú tán fẹ́ǹsì báyìí ni mo bá jáde. Wasiu wa ńkọ́. Ẹ̀rù tó wà lára Ṣẹ̀fí Àlàó òun ló ń lé onífújì míì Alhaji Oníkà ẹ̀rù wà pé. Ẹ fún wa lóhùn rìn. Ọlọ́run ọba aṣèkan májọkan Elédùmarè ọba mẹ́wàá Mọ́túndé Ẹ̀gbálá gbé wà lọ́dọ̀ Katsina-Tio ètò tí gbogbo ayé ń wò káàkiri tarúgbó tó omidan táwùsà ti ìbò ló ń gbọ́ wọn lágbára lọ́wọ́ lọ́wọ́n bá ẹ ò nípa rẹ lójijì Katsina-Tio ọmọ ṣúgà mo kí yín àkúrò ojúmọ́ tó ní ojúmọ́ rẹ o. Ẹ tún fún wa lórin náà mo ní ibi orin yẹn mo ti fẹ́ mú béèrè o. Ọba mẹ́wàá Rashidi mi bá délé ká kọ́kọ́ kó nílé ẹni tó rẹ̀ ìlú mọ̀ọ́ká òò tí ó kí mú wọn mọ̀ òǹgbò ẹ̀sìn ní ìbá Kàndóso mi òun bá Bàráfíà làwọ́ mi Kàndóso ọmọ Adékúnlé Ògúndáwọn àwọn olórí oko gbogbo wa ẹni táwa ń wò níwájú ẹ ò ní pín lójijì ìyá mi a ò ní wá yìí tí Bàráfíà Ẹ̀gbáláwà Yèmí Àlàbí ọmọ Yéwá àròlé Kàndóso ọmọ Adékúnlé Yéwá oníbàjẹ́ bí ìtàn bí mi lọ́mọ Ẹ̀gbá náà oníbàjẹ́ ìlú Adékúnlé mi mẹ́ńtọ̀ tí mò ń wò níwájú èmi ò ní wá yín tí lójijì ọmọ kó. Ṣé Yéwá ni yín àbí sọmọ Yéwá ni. Yéwá ni mo máa ń sọ nínú orin ọba mẹ́wàá lọ́jọ́ tó ti pẹ́ wípé lẹ́yìn Àlàó Kàndóso Bàráfíà àtàdáradénú Jamaica mi àkànni mi ò káwọ́ sókè fẹ́ ní nǹkan ní Yéwá lẹ́yìn adáradénú Jamaica mi ọmọ mímúná àti bá mi Àlàó Kàndóso Dékúnlé Bàráfíà mo ní mi ò ní káwọ́ sókè fẹ́ ní nǹkan nínú òní fújì ọmọ Yéwá mọ́ láíláí kálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ gbogbo ayé ló ń bá a gbọ́ ọba mẹ́wàá ń kọ fújì régè gbogbo ayé ló ń bá a gbọ́ orin fújì lájọ ń kọ ọgbọ́n ò dọ́gba eré fújì lájọ ń ṣe orin ò dọ́gba. Bálẹ̀ yín àti Ṣẹ̀fí wá pàdé ṣé ti pàdé rí. A ti pàdé ní 2017 wọ́n gba aṣẹ́ kan ní bóyá travel Ṣàgámù ṣá wọ́n wá gba ètòròdè kan iṣẹ́ ètòròdè wọ́n wá pe ọ̀gá wa Jamaica pé Jamaica mo bóyá wọ́n jọ discuss ní Jamaica ẹni tó lè ṣiṣẹ́ yẹn lọ́ba mẹ́wàá o bọ́ẹ̀ Jamaica ṣe pè mí nìyẹn pé ọba mẹ́wàá mo ní wọ́n ní Alhaji máa pè mí sí o ní àná wọ́n ní ṣé mo ní play o wọ́n ní wá gbogbo ọ̀nà ẹni tó fẹ́ gbéṣẹ́ yẹn fún kó lọ ṣiṣẹ́ yẹn fàlàyé o ìmú tán dẹ̀ sọ fún mi jẹ́ ó gbọ́dọ̀ béèrè owó mo ní ẹ̀sà wọ́n ní kẹ́ máa béèrè owó lọ́wọ́ wàláì Alhaji Ṣẹ̀fí Àlàó wọ́n ní mi gbọ́dọ̀ béèrè owó olódà bí kò pẹ́ bí Alhaji Adáradénú ṣe ń drop kọ́ Alhaji wọlé bí kọ́ wọn ṣe wọlé náà ní ọba mẹ́wàá àrí wọ́n dẹ̀ kí mi wọ́n lọ́dọ̀ yín lórí wá sí mo ní àbá kẹ́ẹ̀pẹ́ o. ẹ̀dùn ṣé Ṣẹ̀fí ti mọ̀ pé tí ń kọrin gbà yàn àbọ̀n ọ̀mọ̀. ṣe rí mi ì lè nọ́mọ̀ ẹ mọ̀ pé ọ̀pọ̀ èèyàn ló máa ń mọ ọba tọ́bọ̀ ò mọ̀. ẹ mọ̀ ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé Ṣẹ̀fí fẹ́ pa Adáradénú kó wá lọ ṣiṣẹ́ yẹn Adáradénú wá lẹ́yìn lẹ lè ṣe. àwọn náà Adáradénú ti ní play ok wọ́n wá lẹ́yìn bóyá wọ́n wá béèrè lọ́wọ́ pé ọmọ wo làwọn lè pè wọ́n wá ní ọba mẹ́wàá ló máa ṣiṣẹ́ yẹn o. so pé Ṣẹ̀fí máa kọ́kọ́ pè yín lórí fóònù Adáradénú ló sọ fún wọn pé kán pè yín. iṣẹ́ dẹ̀ lọ kọ́kọ́ gbé fún mi. iṣẹ́ náà kọ́ gbé fún mi. kí ni Ṣẹ̀fí wá sọ. lọ́dọ̀ yín ni. Ìbàdàn pé ọba mẹ́wàá ọ̀dọ̀ yín lórí wà mo ní rárá sá o kódà lọ́jọ́ yẹn orí bẹ́ẹ̀dì ní ikọ̀ yẹn ti wọlé tí Alhaji Adáradénú orí kọ́ ló bá mi ì tí bọ́ọ̀lẹ̀ náà ti tiwọn náà ti dé mo ní àbá ẹ̀yin là ń wò kó bá gbó kó bá tó nǹkan kan wọ́n ṣá sọ̀rọ̀ pé kí n pàdé àwọn ní pé ṣé wọ́n ti bá mi sọ mo níbẹ̀ ní sàwọn yẹn kí n pàdé àwọn bẹ́ẹ̀ lọ́la èmi náà dẹ̀ wá aṣẹ́ yẹn mo gbé fún Jẹ́ìlì. ẹ̀yin kọ́ lẹ tún ṣe. irọ́ iṣẹ́ tèmi ní èmi gbé fún ọmọ kan láìpẹ́ gbé fẹ́ nìkan ok. mo wá pa àwọn boys mi pé ibi báyìí ni wọ́n ní mo ní rárá o aláyé ti pè mí o àwọn náà dẹ̀ ṣara àwọn boys láàrú mu ló ń gbà wọ́n dẹ̀ bá mi bẹ̀ bá dẹ̀ ṣe débẹ̀ wọ́n dẹ̀ jókòó mo dẹ̀ lọ kí wọn mo ní ọba mẹ́wàá wọ́n dẹ̀ kí mi wọ́n ṣe kí mi jọ yẹn wọ́n àtẹ́ǹdì sí wọ́n dẹ̀ gbé kinní kan sórí
kíní tó ń gbọ́ báyìí bóyá wọ́n ṣe live kan mọ́jú wọ́n dẹ̀ ń gbọ́ wọ́n dẹ̀ gbé fún mi pé kí n máa gbọ́ṣẹ́ yẹn àwọn dẹ̀ bẹ̀rẹ̀ play. wọ́n ní kẹ́ máa gbọ́ nǹkan táwọn rò pé wọ́n kàn gbé kíní ẹ̀ fún mi pé kémi náà máa gbádùn nígbà táwọn ti ń lọ ṣiṣẹ́ mo dẹ̀ ń gbọ́ àdìpọ̀jọ aláàjì jẹ́ni tó nice ṣe rí lọ́jọ́ ẹbọ́n yẹn dé ẹ mọ̀ fún kọ́ lọ́run kó ṣàánú èèyàn èmi náà bẹ lọ́run kí lágbára lọ́wọ́ ọlọ́run ikú tó yáwó ni mú wọn kó fún wa ẹ̀rù tó wà lára wọn òun ló ń lé onífújì míì aláàjì oníkà ẹ̀rù tó wà lára Ṣẹ̀fí Àlàó ẹ̀rù wà pé ìbẹ̀rù wà tọmọ tó bá fẹ́ pé kì í dá pé Ṣẹ̀fí Àlàó oògùn tọ́lọ́run bá ti dá èèyàn lákàndá èèyàn ayé àbẹ̀rù ẹ̀ ọlọ́run dá láàyè ní àkàndá èèyàn. so báyìí kọ́kọ́ dé lọ́jọ́ yẹn. bọ́n èdè tí wọ́n ti kí mi tí mo kàn gbé ọba wọ́n kí mi mo dẹ̀ gbàgà báyìí mo jókòó àwọn dẹ̀ ṣe wọ́n dẹ̀ mọ́ àwọn ẹ̀mọ́ àwọn olóṣèlú pọ̀ ń bẹ̀ àṣàṣà àwọn ọ̀rọ̀ kan ní iṣẹ́ rẹ̀ ni kó falẹ̀ mọ́ wọ́n sá sórí ẹ̀mọ́ pé iṣẹ́ rẹ̀ mi ni wọ́n sá nǹkan pé kí n máa worí fíìdì yẹn kí n wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn pé kí n sá ti falẹ̀ mọ́ṣẹ́ o àdẹ̀sọ́ wọ́n yẹ ṣe tán tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ play wọ́n dẹ̀ gbé kí ni wọ́n ní táwọn bá ti ṣeré díẹ̀ pé àwọn ń lọ síbì kan pé lọ́jọ́ yẹn wọ́n ṣe ti play bóyá bíi 30 minutes ẹlẹ́yìn Aláàjì Ṣẹ̀fí Àlàó wọ́n kàn ná máìkì yẹn sí mi wọ́n gba máìkì tègbè mo kàn èmi náà dẹ̀ ti ṣe practice pé bàbá eléyìí máa bọ́ ga akọrin mo kàn ní ìran àdàbà jẹun kù fẹ́yẹ̀ lé ìran òròfó jẹun kù fáwọ́kò Àlàó jẹun fún Fálábí ò ẹ ṣeun Aláàjì dáhùn lẹ́yìn ẹ ṣeun wa ẹ ṣeun wa ẹ ṣeun wa wọ́n dẹ̀ ti ń bọ́lẹ̀ lórí stage lọ èmi náà dẹ̀ bẹ̀rẹ̀ ọmọ Àyìnlá Ọmọwúrà náà wà ń bẹ̀ jẹ́ obìnrin ànímọ́ àbí àǹtí àlímọ́ àwọn tá a jọ wà ń bẹ̀ nìyẹn lọ́jọ́ yẹn Òkè Babalọ́lá gbogbo àṣàṣe ó dá ìyẹn ní àkọ́kọ́ wọ́n wá sọ mi wọ́n ní wọ́n ìfẹ́ lọ báyìí wọ́n ka owó yẹn ó níye olórúkọ wọ́n gbé sí mi lápò pé tèmi nìyẹn wọ́n dẹ̀ tún kà kan wọ́n ní kí n mú fáwọn ọmọọṣẹ́ mi wọ́n ní kí n sẹ́ndì àkáǹtì mi sáwọn ìmọ̀ ẹ̀mọ̀ Ọlọ́run kò ṣàánú ìbẹ̀rù bójú bẹ́ẹ̀ èmi ní sẹ́ndì àkáǹtì yẹn jẹ́ Aláàjì Ṣẹ̀fí Àlàó wàláì wọ́n ní kí n sẹ́ndì àkáǹtì mi fáwọn ṣùgbọ́n ẹ̀mọ̀ ọ̀rọ̀ tí Aláàjì Jàmáíkà ti bá mi sọ pé kí n má gbowó ó ti yé ìtàn mú fún mi ẹ̀ lè yọ́ dànù. ọ̀tá ló gba níṣẹ́ lẹ̀. àwọn ló kó ni Aláàjì Ṣẹ̀fí Àlàó ló kó níṣẹ́ wá ó ti yé wa ìgbà tá Aláàjì sọ pé kí n má béèrè owó mo ṣe tán kí n sá má béèrè kankan ṣó ti yé yín. bọ̀sẹ̀ yín pawó ń bẹ̀. alihamudulilayi kódà mo pa owó tó lórúkọ mo pa owó at least gbogbo àwọn honorable tó wà ń bẹ̀ àwọn speaker wọ́n jókòó ńgbà yẹn mọ̀ èmi ti tún àwọn speaker tẹ́lẹ̀ mo kàn ń wọlé lọ gbà ní wàásù 100 mo kojú adẹjọ́ pin àti àwọn olórin tí mo sọ fún yẹn náà tó wà ń bẹ̀ jẹ́ yẹn àtànímọ́ yẹn wọ́n sọ ẹ mọ̀. so ìjọ tẹ máa kọ́ pàdé Ṣẹ̀fí ni ọjọ́ yẹn nìyẹn. báwo lẹ ṣe wá kó báǹdì jọ. Olúwa náà ni nígbà tí mò ń bá nǹkan yẹn bọ̀ mo ti lo báǹdì tó mẹ́ta torí pé ní ẹmọ̀ ní iye wa wáyé ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé iṣẹ́ fújì kì í ṣe iṣẹ́ iye wa kì í ṣe iṣẹ́ iye wa kì í ṣe iṣẹ́ iye wa èmi wá máa ń wò pé kò ń ṣe iṣẹ́ iye wa kẹ̀ why àwọn tèmi ń lò yẹn mo gbà tí mo wà láìtòrò mo lò wọ́n díẹ̀ tí èèyàn bá yẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ kan tí ò tí ì mókè ń bẹ̀ ẹni tó ti ń rè ní wọ́n bá lọ́gbà yẹn ṣùgbọ́n torí pé mi ṣáà nígbàgbọ́ pé should be one day to be one day àdúrà ó gbà bí mo yẹ bẹ̀rẹ̀ sí rí pé ọdún tí mo lọ Mẹ́kà tí mo dé báyìí mo kàn ronú mi wò ni pé tíṣẹ́ yóò bá ń yẹṣẹ́ yé wa jẹ́ kí mi náà tẹ̀síwájú mi lọ Èkó nìyẹn àti Èkó yẹn ni mo wà nígbà tí mo wà ń yé wa yẹn àwọn ọmọ nìkan máa ń wá bá mi ṣiṣẹ́ láti Láàrò tí wọ́n á gbọ́ pé mo ti bọ́ sẹ́kọ̀ọ́ wọ́n wá ń kóra wọn 2 mẹ́ta àjọ ń ṣiṣẹ́ ni Èkó ni màá ti wá ṣiṣẹ́ ń yé wa màá wà lÉkòó ẹ wà lÉkòó àsolórin ládùúgbò bò. Pleasure ni mo gbé akíní ni mo gbé ńgbà yẹn Kọ́lá ni mo gbé ní AIT road number 13 lájú lọ. Abínúwáyé ńkọ́. ọ̀rẹ́ mi l'Abínúwáyé. ṣe mọ̀ báwọn náà ń kọ́ Ṣẹ̀fí. mi mo gbà tí Abínúwáyé bẹ̀rẹ̀. bàbá ṣàgbúrò ara yín pẹ̀jọ́ ń ká. ti pàdé lórí ìrìn lórí eré. òjò tí ń pagún bọ̀ ọjọ́ pẹ́ o ṣe rí kọ́lọ́run kó ṣàánú èèyàn mo tún gbàládùra lẹ́ẹ̀kan sí Aláàjì Ṣẹ̀fí Àlàó ikú tó yáwó ò ní pa wọ́n àrùn ò ní gbé wọn dè wọn ò ní wà kísà kẹ́yìn aṣọ máa ń gbogbo ṣe bàbá yẹn kódà débi fìlà orí mi tí n bá fẹ́ di màá máa kọ́pí mo máa ń wò wọ́n ṣe rí
tí n bá ní ẹnìkan ṣáájú mi ẹnìkan ṣáájú mi ò ṣùgbọ́n nínú pé kéèyàn ti máa fà á bọ̀ kọ́lọ́run dúró tì torí Ọlọ́run ló ń dúró tì yàn ẹni tó jáde tí ò ṣubú Ọlọ́run ni mo ti ń fà á bọ̀ nígbà tí mo ti jáde yẹn mi ò wọlé lọ àwọn Ọlọ́run ọba ni àìmọye àwọn tó àjọ jẹ́ sàwáwò ṣùgbọ́n irọ́ mi ò dúró kò ṣe gbà kò sì wálẹ̀ ó sì máa ń bá Gàfárù èmi sínú ẹ̀. talẹ̀ sínú ẹ̀. Gàfárù mo sínú ẹ̀. ṣé Sheffield lẹ̀ ń kọ́ láti bẹ̀rẹ̀. Sheffield ni èmi ò kọ orin méjì èmi ò míìsì orin mi rí níjọ́ tí mo ti wà ní Iyewa Aláìtòrò wa yẹn ẹlòmíà jáde àìmọye style ló ti bá mi ń bẹ̀ èmi wà ń bẹ̀ èmi ò kó ń bẹ̀. Sheffield yẹn rẹ dùn. Sheffield ni mi ò ṣe ìyì ẹ̀rì. tó dẹ̀ pé yín. alihamdulilayi baba ó pè mí o alihamdulilayi wàláyé ó pè mí torí pé ohun tí kì í ṣá ni tó lówó bá jólówó gidi tó bá gbọ́ orin Àlàó yóò fetílẹ̀ tí ẹ bá fẹ́ gbọ́ ohun tí àwọ̀ ò gbọ́ rí ẹnu Aláàjì láti máa ń gbọ́ bàbá tó wà lẹ́pẹ̀ẹ́ ẹ mọ̀ ọdún tí Aláàjì ṣe rẹ́kọ̀dù kan tán nígbà tí Dr. Sikiru Ayinde kú. mo wọlé ayé àjá yóò jẹ nǹkankan àfọwọ́bà fẹ́lẹ́dẹ̀ ni ó àjẹmí tí nílé ayé jẹ́ mo wọlé ayé àṣà yóò jẹ nǹkan àfọwọ́bà fílẹ̀ ni ó àṣẹbí tí nílé ayé àsán báńsá ni àsán báńsá ni ẹ má wáyé àyà pé eégún máa tó dé. ẹ mọ̀ níjọ́ tí mo gbóhùn yẹn mo ní bàbá yìí ṣá nígbà tẹ́ni ká sọ mo ní bí orin tí èèyàn ò gbọ́ rí táwọn ò gbọ́ rí ń rí àwọn bàbá tó ti lọ yẹn tálàájì bọ́ sọ́wọ́ ẹ̀ tó fèlè ẹ̀ àwọn nǹkan yẹn jẹ́ kémi mọ̀ wọ́n yàtọ̀ ní olórin tí èèyàn bá kẹnu bọ ohun tó wà lágboolé orin téèyàn bá kẹnu bọ̀ ọ̀nà Aláàjì òjì lé orin Aláàjì Ṣẹ̀fí Àlàó ẹgbọ́n mi sá téèyàn bá wo ìtọ̀nà tó téèyàn bá wo orin pé bórin ṣe wúwo sí ibi tó ní délé ní nínú music tí mi ò lè tí n bá ẹmọ̀ pé tí n bá tó bá ti dùn lẹ́nu lẹ́nu ìta lélẹ́ ìṣìn ìbá gbèlè ṣùgbọ́n téèyàn bá lọ wo ìpìlẹ̀ Aláàjì orin tó ti kọ sẹ́yìn àwọn nǹkan tó ń rán wa létí tálájì bá lọ́dún kan tí wọ́n fẹ́ ṣe ìrántí bàbá wa Àyìnlá Ọmọwúrà ṣe pé bí Àyìnlá Ọmọwúrà làlájì kan nígbà yẹn lọ́dún yẹn olórin mélòó náà lè kó wá ṣe so that àkàndá olórin làlájì kò jẹ́ kémi èmi ò kú ńbẹ̀ Gàfárì nígbà tí Alhaji Sàmẹ́ntò kú Sàmẹ́ntò tán kú ní Òkè Ọ̀dàn ìgbà tálájì Sàmẹ́ntò wà èmi ti wà bọ́ọ̀dù èmi ti ń kọrin ní dìmọ́ tí nígbà tálájì Sàmẹ́ntò ti ń kọrin yẹn ó hàn sí Kaaba èmi ti wà nínú Sheffield Alhaji Sàmẹ́ntò play wájú báyìí lọ́jọ́ kan èmi play lẹ́yìn. ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ń kọ Sheffield. Alhaji la gbomi kọjá wọ́n lọ play fún àwọn ọmọ Ògbúṣọlá Láìtòrò lóṣòkù Ògbúṣọlá èmi kọ́kọ́ play ní àkọ́kọ́ Wall Street Alhaji Sàmẹ́ntò ló lọ play ní òdì kejì mi nígbà tálájì gan ti dé tó lọ kíní náà wọ̀ lọ́dún náà kọ́lọ́n forí jì wọ́n harmless wọ́n kọ́kọ́ dúró bíi 30 minutes lágbomi yẹn wọ́n tó máa lọ agbóhùn báyìí. mẹ́ta ló ń ha yìí. èmi ti ń kọ nígbà yẹn Gàfárì ò sì tí ì síbẹ̀ tí a bá ní àbòsí ṣe ṣùgbọ́n ní òde òní kò sì sí ohun tí èèyàn ń gbélé ayé ṣe nínú fújì náà kọ́lọ́n bàbá ìtẹ̀mí náà ti ṣe jẹ́ o kémi tó gbọ́ Lọ́ládé yẹn kò pẹ́ náà tí mo gbọ́ wọn kò pẹ́ wọ́n lè ti wà mi ò lè sọ. ẹ wá ní lẹ́yìn Adáradénú níye wa mi ò káwọ́ sókè rẹ̀. káwọ́ sókè. orin tèmi tó wà lẹ́nu mi ò sọ́jú oríṣà mi. ṣùgbọ́n nípa olórin tí wọ́n bá ní ká túnlẹ̀ ká ṣà ẹ̀rọ mi ò ní kó sọmọ náà o mi ò ní káwọ́ sókè fẹ́ nìkan irọ́ ẹ yẹ ká mi ò sọ́jú orí ẹ mọ̀ pé mò ń sọ. ẹ sọ bọ ní ti lẹ́yìn Adáradénú níye wa òun náà mo ń sọ. irọ́ torí ẹni tó lọ́n bá gbà fún kéèyàn gbà fún gbà tẹ́mi ṣe second record tí Mọ́ráfà àti ṣe fún mi Láìtòrò ìgbà yẹn analog ló wà kò tí ì sí digital tá a bá ṣe rẹ́kọ̀dù yẹn tá a bá fẹ́ ṣe rẹ́kọ̀dù gbà yẹn wọ́n máa mú wa bá inú gádà
ní Láfẹ́nwá ní ọ̀dọ̀ ìjọ àti àwọn èrè àsàlátù ló máa ń ṣe interview fún wa èrè àsàlátù wà náà tó ṣe interview fún mi ìgbà tó ṣe interview fún mi àwa tá a máa ń wá máa ń tó 6 ìgbà mí 8 lọ́sẹ̀ ẹ̀wọ́ tí wọ́n bá ti mú ni wọ́n á ní kó o jókòó wọ́n á máa lọ sọ̀rọ̀ lórí ẹ̀ ọ̀gá tèmi ló mú mi wá bẹ̀ ọ̀gá mi ẹjọ́ rẹ̀ ìjọ àti wọ́n á ṣe interview fún mi sódà bóyá mo pass torí mo kó ń bẹ̀ mo fi bẹ́ẹ̀ lọ rẹ́kọ̀dù yẹn nígbà yẹn ìgbà tí mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì rẹ́kọ̀dù yẹn ọjọ́ tí mo fẹ́ ṣe lọ́ọ̀ṣì lèmi máa rógun máṣà wọ́n fẹ́ lọ́ọ̀ṣì tèmi lárógun máṣà wọnú hall ó yẹ hall àsújè ọ̀rọ̀ hall Omídòkun ni ẹ mọ̀ ẹni tó fẹ́ kó wá popularity wọ́n ti sọ bí ó ṣe ṣe fún ó dọ̀bálẹ̀ lẹ́nu ọ̀nà báyìí MC yẹn ló ń sọ pé olórin tó wọlé yẹn arógun máṣà láti Gbógílà ọmọ Jamaica ó dẹ̀ dọ̀bálẹ̀ ọmọ Jamaica ẹ gbogbo ẹnu ọmọ Jamaica arógun máṣà ọmọ talẹ pé Jamaica ọ̀rọ̀ sí òrùjú ni. àwọn onífújì mi ìwọ ló tún wá dìde ń Gbógílà. Jamiu yẹn ó wà lẹ́yìn Alhaji Sẹ̀mí Àjàní Ṣàwárà yẹn ó ń gbé ẹ̀ a lè pe lọ́mọṣẹ́ Láńgbájá èmi ò rẹ́ ní sọ pé lọ́kọrin èmi bẹ̀rẹ̀ direct. ẹ gbọ́ àti sọ lọ́rọ̀ àti fà gbangba àwọn èèyàn máa ẹ̀gbọ́n wa Gòkè Babalọ́lá wọ́n lè sọ ìgbà tí ẹ mọ̀ bá a ṣe wà yìí sìn kí n wá pé mo ti ń kọrin o kí n di máìkì mú tàbí kí n rà láàyè kí n náà wá pé mo ti gbá máìkì mú ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí ẹ̀jẹ̀ tó sì wà lára kálukú ọ̀tọ̀ ni ìgbà tí ọ̀rọ̀ yẹn wáyé ní táìgbà kan láyé tòrò ẹ̀gbọ́n Gòkè ló bá wa parí ẹ̀. ọ̀rọ̀ wo ló wáyé ń bà yẹn. àwọn nǹkan yẹn náà ló wáyé pé ẹ̀mọ̀ àwọn èèyàn ń bèlè pé Saheed ti ń dúró pé òun ń ṣọmọ Jamaica Saheed arógun máṣà pé òun ń ṣọmọ Jamaica ẹ̀mọ̀ ìmídẹ̀ẹ́rì kí ni ẹ pé tá a bá ti scatter ara nǹkan tó ń parí wa náà nígbà téèyàn lo òkè èmi pọ́n Jamaica lé nsìn ẹni iye pọ́nlé tọ̀hún pọ́nlé gbogbo ẹni tó bá ń bọ̀ láti gbòòrò náà mọ̀ pé ní àpọ́nlé ni nílùú wa ṣùgbọ́n nígbà tó jẹ́ nú ilé ẹ̀ gangan ni wọ́n ti fẹ́ ẹ bọ̀ tí ngbà téèyàn lóhun ṣọmọ Jamaica táyìn lọ́mọ Jamaica ni báwo lẹ́yìn ṣe mọ̀ pọ́mọ Jamaica ní arógun máṣà. bàbá nígbà tẹ́mi sọ pé mi ṣe rẹ́kọ̀dù tí Murafat promotion ṣe fún mi yẹn ìgbà yẹn la ṣe gbọ́ arógun máṣà Jamaica sì ti wà ń ta tipẹ́ ìgbà yẹn Jamaica ti wà ń ta ó ti yẹ yín sìn ohun tí Saheed yóò mú jáde nínú orin Jamaica ló mú jáde. yẹn nígbà yẹn ó ń kọrin bí Jamaica lẹ́nìbọ̀dì ń sọ ńgbà yẹn wọ́n á ní arógun máṣà ó ń kọrin bí Jamaica ó ń kọrin bí Jamaica o nígbà tó dé ihun tẹ́ni MC yẹn náà sọ ńgbà yẹn ni Gabadi ló ṣe MC lọ́jọ́ èmi ò ń gbàgbé ọ̀rọ̀ náà wọ́n ní ọmọ Jamaica ni ó ń kọrin bí Jamaica ni ó ní Gbógílà lòun náà dẹ̀ ti dìde ó dẹ̀ dọ̀bálẹ̀ báyìí èmi lèmi dẹ̀ ń ṣe lọ́ọ̀ṣìn jẹ́ bàbá nígbà tí ẹ bèrè nísìn pé èmi Kọ́lá Àdé Àtà tèmi sọpọ̀ gàmì ṣe bí òsì ń bí tí wọ́n bá sọ̀rọ̀ ń sìn pé tí wọ́n bá ń bi mí pé ó ń kọrin bí tani mẹ́ńtọ̀ mi ṣe bí Alhaji Ṣẹ̀fí Àlàó Mùdá kọ ṣùgbọ́n lónìí tí mo kọ́kọ́ gbérin lẹ́yìn ẹ̀ rí Kọ́lá Àdé Àtà ni ibikíbi tá a bá ti ń rí ìkòkò á máa porí ìṣúná nígbà tó dé gbòòrò ló di pé kálukú náà lọ link níbo ni kán ti gbọ́ mi ní kálukú lọ link ẹ mọ̀ ń sìn bí irú àwa tá a wà ní ẹ̀yìn Aláàjì ń sìn èmi sọ pé àtọ̀sán àtòru èmi ò fìgbà kan kúrò pé tí alágbẹ̀dẹ bá lurin lójú kan ó máa pè lọ́jọ́ kan èyí tóun náà ṣe kó lè ya ni kó lè ya ni ṣe mọ̀ ń sìn pé ọ̀gá wa Wàsíù Àlàbí anybody believe pé táwọn bá fà wọn láṣọ báyìí nínú olórin orúkọ ti dé ni. ok kó lè ya arógun máṣà. ló ṣe lọ ìyẹn ò pé pé òun ń ṣọmọ Jamaica yẹn tó bá ti sọ ń gbòòrò àwa tá a wà industry ò ní sọ bẹ́ẹ̀ orin tó mo ní ohun tí mo lè fi sọ pé mi ò ní sọ bẹ́ẹ̀ nílé orin tó lórin kan lè halẹ̀ mọ́ mi tí mo lè fi dá lóhùn ó wà lọ́wọ́ mi. òun jọ òun la fi ìwé hùn èpo ẹ̀pà lójọ pọ̀ sí ẹ̀ lírí mo ní bá ń sùn ọba mẹ́wàá ká máa ríran nígbà kékeré gbà wáṣẹ tí gbogbo wa ń ṣe amọ̀ra wa ní iye wa Adáradénú Jamaica mo máa ń sọ nínú ọ̀rọ̀ mi gbogbo ìgbà pé mo gbà fọ́mọ Adáradénú èmi ọba mẹ́wàá Rashidi ìgbà tí mo ṣe rẹ́kọ̀dù lọ́jọ́ ọjọ́sí Murafat promotion ló gbé mi jáde mo wá ń pa bí irọ́ lójú aráyé mo ń ṣe bí èké lójú aráyé o àmúmọ̀ ó hàn ṣe lédùmarè ọba rere pé lọ́jọ́ tí mo ń ṣe lọ́ńṣì
òun ni mo kọ́kọ́ máa tẹ̀bí ṣe ọ̀gá ńlá Saheed ọmọ arógun máma sa ìgbògi ọlọ́lá ọmọ àtàrùkù olókùn máma sin ọba mẹ́wàá Rashidi ó kọrin níbẹ̀ lọ́jọ́ ọjọ́ yẹn lábíàdé ohun Alhaji Jamaica ló fi kọrin nígbà yẹn ni mo fi gbà pé ọmọ adáradénú ló jẹ́ ló fi wá jẹ́ gbogbo pòkípò tó bá wà o ká má gbàgbé ẹ̀yìn o torí ara wájú ká má bẹ̀yìn jẹ́ ẹ jẹ́ àrántí ọlọ́run ọba ètò lọ́lọ́run ọba elétò lọ́lọ́run. composition tí ń bolo ti ń wá náà ẹ wo bẹ sáré múrin yẹn jáde ń sìn. àkọsílẹ̀ gbogbo nǹkan tọ́lọ́run bá ti ní yóò ṣeé ṣe yóò ṣeé ṣe ni nígbà tí mo wà kékeré bàbá mi máa ń kàn mí kó ń dé ọ̀rọ̀ orin ni o wọ́n á ní ọ̀lẹ ló ń kọrin àárọ̀ èmi ló ṣe máa ṣe lọ́dẹ̀ nígbà tó lọ́wọ́ dẹ̀ ti ọ̀nà mi ni bí mo jí láàárọ̀ orin ni bí mo sùn lọ́sàn-án orin ni gbogbo ìgbà tí ọlọ́run tún wá ṣe tí mo tún dé ìgboro tí mo ní mò ń lọ kọ́ṣẹ́ táwọn kan tún wá pè mí pé yá wá lọ gbérin lọ́nà ọlọ́run fi pé kó yá. Aláǹgèrè. ẹ má jẹ àbókù lọ lé olóró tí n bá sọ kí nìkan wíyẹn sìn bí mo ṣe rí tí n bá wọnú léèsì táwọn ọmọdé wọn máa ń sọ̀rọ̀ pílé chichi lẹ́tọ́ láti ariwo ló máa ń jẹ lójú mi ò fẹ́ jókòó bí ariwo èmi lèmi sì ń pariwo fún yẹn sódà tí n bá sọ wípé kì í ṣe gbogbo orin ni mò ń lísìn sí lórí ẹ̀ náà ṣùgbọ́n ẹni tí mò ń tẹ̀lé yẹn ni mò ń tẹ̀lé tí kẹsẹ̀tì Alhaji bá jáde lẹ́nu màá rí mò ń fọ́lò wọn nígbà tó jẹ́ bẹ́ẹ̀ mo ti ń jẹ so that mi ò mọ̀ ń pa olórin tó kù tó bẹ́ẹ̀. Ṣẹ̀fíù nìkan àwọn àgbà olórin wo lẹ ti bá pàdé rí. mo ti bá Alhaji Wasiu Alabi pàdé rí. ṣé ní pati àbí ń bò. ní play. ẹjọ́ ń play pọ̀. wọ́n jọ pè wá sí show yẹn ni Ali Brown ló ṣe kọ́sáàtì lálẹ́. agbóyán ti ẹ̀dàrú ní ẹnìkan òun pàpà kọrin tó bẹ́ẹ̀ ìjọ náà. kí ló dé. èmi ò tiẹ̀ tún wá dúró bó ṣe wáyé mọ́ ọjọ́ yẹn èmi Alhaji Jamaica Arógunmáṣá àti Alhaji Wasiu Alabi Alhaji Wasiu Alabi gẹ́gẹ́ bí ọ̀gá gbogbo wa wọ́n wá invite kálukú wọ́n fi wá sínú pósítà ṣùgbọ́n àkànrí lẹ́nu géètì wàhálà yẹn kàn dé oye wàhálà tó serious gan sójà wà ní géètì wọ́n já sójà wọlé tó jẹ́ pé ńgbà tí inú ilé dàrú tán fẹ́ǹsì báyìí ni mo bá jáde fẹ́ǹsì yẹn ga èmi mọ́ ọkọ̀ tẹ̀lẹ̀ Alhaji Jamaica tẹ̀lé mi ní Ali Brown tẹ̀ ní Gbogila ló ti ṣẹlẹ̀. Pàṣẹ wa ń kọ́. ká sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ òun ni iye ọmọlúwàbí ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé ìgbafẹ́ ìgbàlódé tó dúró digbí bíi tòkè òkun àkọ́kọ́ irú ẹ̀ nípínlẹ̀ Ògùn ó kọjá bẹ́ẹ̀ ó bù háyà GB Citadel Hotel and Suites ó wà ní Justice K Ọ̀nàfẹ̀sọ̀ Avenue Ọlọ́rundá Ọbàdàòkò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ẹ lè gba Federal Housing Estate tàbí abúlé Mẹ́kò Ọbàdàòkò wọlé sọ́dọ̀ wa àwọn yàrá bíi tòkè òkun yàrá ọlọ́lá executive rooms pẹ̀lú oríṣiríṣi àwọn ohun amáyédùn gbé tí ẹ ó máa rò wípé ìlú ọba lẹ́wà swimming pool ìgbàlódé iná tí kì í ṣẹ́jú ohun mímu àti jíjẹ aṣaralóore yálà tilẹ̀ yìí tàbí tòkè òkun àyíká tó pọ́nilé pẹ̀lú ààbò tó péye àwọn ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ wà láti gbé yín láti ibikíbi wá sí GB Citadel Hotel and Suites ẹ kàn sí GB Citadel Hotel and Suites lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3408-5504 tàbí 080-5571-5423 GB Citadel Hotel and Suites jayé àjẹdọ́ba. Pàṣẹ wa ń kọ́. mo sì rí wọn díẹ̀ pé Alhaji kan fòdì báyìí wọ́n fáńkì bòun báyìí torí wọ́n yí tí àga sínú ilé yẹn báwọn ṣe wá lọ mi ò mọ̀ rẹ́mọ̀ ẹni orí yọ́ di ilé. ó ga ọ so lẹ́yìn ìgbà yẹn kọ́. ìgbẹ́jọ́ yẹn náà la pàdé. Alhaji Saheed Òṣùpá ń kọ́. èmi ò sóò gbàgbé sílẹ̀. ṣùgbọ́n tẹ máa ń lo òde play dáadáa. ṣé fúnra mi ní pàṣẹ àmọ́ iye wa ni mo ti bẹ̀rẹ̀. àwọn ìrírí wo lẹ ti ní ìdíṣẹ́ fújì tó jẹ́ máa ní gbàgbé fún yín. ó pọ̀ ìrírí kan tí mo kọ́kọ́ rí lọ́jọ́ kan mo ní play ní Empire ní Láàrú mo wá bí mo ṣe ní play mo kàn lọ gẹrun mo wá lọ rest pé tó bá máa tó bí 2 or 3 kí n máa lọ sí party tí mo kàn ṣe wọlé yẹn mo kàn rí pé lọ́jọ́ yẹn ṣá mi fẹ́ wọlé èmi fẹ́ rest báyìí
orí tí màá mú lọ lórí bẹ́ẹ̀dì báyìí kíní yẹn ń bọ̀ bí òkò ni bíi tí nǹkan yẹn máa lù mí láyà ní ojú oorun yẹn mi lè mọ nǹkan tí mò ń sọ mọ́ ṣùgbọ́n kó tó lù mí yẹn mo wá sọ pé Ọlọ́run ìrìn ọjọ́ kan má jẹ́ káyé sọ́dún ogún ọdún mọ́ mi lọ́wọ́ mo sọ̀rọ̀ yẹn kí n tó má lè sọ̀rọ̀ yẹn mọ́ nǹkan yẹn náà mo rí mọ́ àwọn èèyàn ṣáá gbàdúrà lọ́tún lọ́sì àdúrà gbà tó máa tó 6 mo padà sọ̀rọ̀ àwọn ọmọọṣẹ́ mi ti àwọn Alhaji Dende ló pè mí lérè ńjọ́ yẹn Alhaji Dende IBD so that ìgbà tí yóò máa tó 6 àwọn tí wà lọ pẹ́ nìkan wọ́n pẹ́ ní ẹni Sánlé nílàró kó máa kọrin lọ pé káwọn onínàwó máa mọ àwọn ọmọọṣẹ́ mi lọ gbé ìjà tí nǹkan bí mo máa jí 6 yẹn náà àwọn èèyàn sáà ní rárá àfi kí n lọ lọ́ràn yàn àwọn ọba àdọ̀gọ̀ àwọn ògògó wọ́n pọ̀ ń bẹ̀. ògògó kan náà Táíwò Hasan wọ́n ṣáà gbé mi lọ lọ́ràn yàn tí mo yẹ mú máìkì yẹn mo ṣáà lè perform bíi 30 minutes ṣùgbọ́n bọ́dì yẹn ò ṣe bọ́dì èrìlé àkọ́kọ́ nìyẹn ọjọ́ kan náà. kí ni ká sọ pé ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn. bàbá ní ìgbàgbọ́ tèmi torí tí nǹkan bá ṣẹlẹ̀ ṣẹ̀dá Ọlọ́run náà ni ọwọ́ Ọlọ́run la wà àti rí àti ibi tọ́ Ọlọ́run ni ó ní ẹ̀tújú ká èmi ti ṣẹ́gun èmi nígbà tí mo ti tún wà òkè ọjọ́ kẹjọ mo tún lọ sí. ìrírí mi ìwòlẹ̀ tún ní tó jẹ́ má ní gbàgbé. ọjọ́ kan mo ń lọ sí play náà ni ní sáìdì mẹ́kọ́ àti lóòdù oníṣẹ́ àti ṣe gbé bá a ṣe gbé mọ́tò tá a fẹ́ máa gba ọ̀nà lọ báyìí akàndébì kan ní orí òkè mọ́tò yẹn kan tọ́gbà yóò ṣojú báyìí tí irinṣẹ́ dànù ìlú onílù fọ́ ṣùgbọ́n nìkan farapa. oríṣiríṣi mo ti mẹ́rin èmi tí mo ti gba play tó jẹ́ pé màá ti rò pé màá lọ ṣé mo kàn lè jẹ́ pé ó kun bí ọ̀la ní nǹkan yẹn adé gbígbígbígbí ó yà dẹ̀ sí lọ ṣùgbọ́n àdúpẹ́ pé gbogbo ẹ̀ alihamdulilayi live show ń lọ dáadáa ẹ̀ ń lọ pátí dáadáa. à ń lọ. àwọn mélòó lẹ mọ̀ tó ń kọ Ṣẹ̀fíù tẹ̀yìn mọ̀. lẹ́ni tí mo mọ̀ tó dunjú pé mo máa ń rí tó ń kọ Ṣẹ̀fíù adé tó wà lówódé yẹn. adé wo. ìyẹn Gafar tó wà lówódé mo mọ̀ òun dáadáa ní tó ń kọ Ṣẹ̀fíù tí ó mọ̀ àwọn kan tó sọ pé àwọn èèyàn wà ń Jẹ̀bú àdúnù. ṣé Gafar nìkan lẹ mọ̀. òun nìkan lè mọ̀. mo rò pọ̀ pọ̀ tẹ inú ẹ̀yìn àti Gafar tálẹ̀ rò pé ó mú Ṣẹ̀fíù jù. ọmọ tí bàbá bá bí ò lè ṣe kó má jọba bẹ o àwa méjì jọ wọn. jù ẹnìkan máa jẹ nìkan. bàbá ìyàtọ̀ tó wà ń bẹ ò tó nǹkan ó ti yẹ irú ń sìn irú èmi ń sìn tèmi bá mú tí n bá ń lo ohùn Aláàjì àti mò ń kọrin ní o pé mò ń wà ń ṣe kinní ni o èmi mú ohùn Aláàjì mi ò ń kọ orin Aláàjì gbogbo gbà ó ti yẹ yín sìn èmi ò ń kọ ṣùgbọ́n pé mi fẹ́ kọrin pé ohun tí n bá fi gbowó lọ́wọ́ èèyàn lórin ohùn Aláwo màá lò mo wá lè ṣe orin Aláàjì kò ń ṣe gbogbo kódà tí n bá kódà láàrin oṣù 3 mo lè máa kọrin wọ́n gbà mí ṣùgbọ́n òun wọn ni màá máa lò mo máa ń lò dáadáa ó dẹ̀ òun náà mú wọn mi ò mú jù lọ mi ò sì ṣaláì mú tó àwọn làwọn méjì ń tẹ̀lé. ok Ṣẹ̀fíù ìṣàlẹ̀ ìjẹ́ wọn. Ṣẹ̀fíù là ń tẹ̀lé. ẹ tún fún wa lórin díẹ̀. Ọlọ́run bójú wo olẹ́ o kò gbàdúrà wa lórílẹ̀‐èdè yìí o Ọlọ́run bójú wo olẹ́ o kò gbàdúrà wa lórílẹ̀‐èdè yìí o torá ti fẹ́ dórí ta kò yé mi mọ́ ọ̀rọ̀ ẹ̀dẹ̀ ní láti wá sí ìmúṣẹ torí pé wọ́n lónìí ilẹ̀ ọ̀rọ̀ Jésù Kristi lọ́jọ́ sí nígbà tó káwọn ọmọ tó ń ṣe wàásù fún wọn ó ní ìgbà kan ẹ ó rí mi mọ́
ìgbà kan ẹ̀yin kì yóò rí mi o. Àwọn ọmọ ẹ̀yìn bí Jésù Kristi pé kí ló dé? Ó ní mo fẹ́ lọ sọ́dọ̀ bàbá mi tó rán mi níṣẹ́. Wọ́n wá ń béèrè pé olùkọ́ ní ọjọ́ wo ló padà wálé ayé. Ó lémi kò lè sọgbà tàbí àkókò tó máa jẹ. Ó dìgbà tí ń bá dọ́dọ̀ bàbá mi lọ́run. Àmọ́ tó bá ti tàsìkò ohun tẹ́ máa rí. Ó lẹ́ ò máa rí bí ogun. Ìtàjẹ̀sílẹ̀ á pọ̀ ní gbogbo àgbáyé. Ẹ máa lówó lọ́wọ́ ẹ ò ní rí nǹkan fi rà. Orílẹ̀-èdè á sì máa gbógun tira wọn. Ọmọ èèyàn á máa jọ ọmọ èèyàn láyé yẹ. Gbogbo mùtúmù wa ẹkẹ́ tí ẹ gbọ́rọ̀ mi o. Èmi ò sọ pé òpin ayé ti ń dé. Àmọ́ ẹ jẹ́ ká fojú sọ́rí. Ẹ jẹ́ ká wòye ọ̀rọ̀ Jésù Kristi lásìkò tá a wà yìí. Boko Haram lọ́tún kidnapper ló sì yó. Ìtàjẹ̀sílẹ̀ rẹpẹtẹ Ọlọ́run má jẹ́ aṣórí ibú. Ó tó ká fura o. Ìgbàgbọ́ mu ní ẹ̀fúra mùsùlùmí ẹ̀ yíwà padà o. Ó sọ̀rọ̀ ó ní mo dé nìyàn tán inú mi bá yọ ti ìdájọ́ bá dé ó nínú ilé mi ni wò tí bẹ̀rẹ̀. Ẹ wo bí wọ́n ṣe ń ṣe ní mọ́sálásí ẹ lọ wo gbogbo àwọn oníwàásù gbogbo. Òun ní kálukú ó fi mọ̀ kí ló yẹ ká ṣe lásìkò yìí o. Àwọn ọmọ ẹ̀yìn wọ́n bí Jésù pé tó bá wá tó àkókò náà kí ni ká ṣe. Ó ní ká ké pe bàbá mi tí bẹ lọ́run kíjọba rẹ̀ dé. Ìfẹ́ tirẹ̀ ni ká ṣe ní ayé bí wọ́n ti ń ṣe lájúlé ọ̀run o. Mo sọ yìí mo dúró náà o. Báwo lẹ́yìn ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fújì tí yín gangan náà? Bàbá ohun tí Ọlọ́run bá ti sọ pé èèyàn máa ṣe ó máa ṣe náà ni. Kódà mi ò dìtámì pé mo fẹ́ kọ́ ni ṣùgbọ́n tó bá ti wà ní àkọọ́lẹ̀ ẹ̀dá mo kúrò ní skul iṣẹ́ ẹran ni mo kọ́. Mo máa ń lọ sódò ẹran mo máa ń. Bó lẹ ti kọ́ṣẹ́ ẹran yẹn? Ayétòrò yé wa ni. Ok. Tí bá ti wá dé sí ilé tí mo ti ibi iṣẹ́ dé àwọn kan máa ń ṣe practice lẹ́gbẹ̀ẹ́ ilé wa báyìí. Tí wọ́n bá wá ṣe practice tí wọ́n bá ń kọrin yẹn ó máa ń wà létí tèmi náà máa ń dúró tì wọ́n. Ó wá dọjọ́ kan bí elégbè olórin yẹn ó ṣe disappoint yẹn olórin tó mo kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ gangan Rọ̀kínsìn ló ń jẹ́ Láìtòrò. Lọ́mọ ọ̀rẹ́ mi kan bá pè mí pé Rashidi ìwọ náà máa bọ̀ wá bá wa gbérin. Èmi bá ń gbérin ṣùgbọ́n gbà yẹn A to Z láìfọ aláàjì kò sí ìtí òsì lọ́wọ́ ẹ̀gbọ́n mi. Aláàjì wo? Aláàjì Ṣẹ̀fí Àlàó. Mo máa ń gbọ́ òun lèmi gan máa ń gbọ́ jù lórí ìrìn lórí eré. Mo ṣáà wá iblet pé mi ti wá ní àjíà nípa àwọn láìfù yẹn kankan bá a ṣe wá lọ sí patí ńjọ́ kan pẹ̀lú ọ̀gá wa yẹn nìyẹn. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé ńgbà yẹn iṣẹ́ fújì ìyìn wà ń bẹ̀ gan tó lórin bá ti bẹ̀rẹ̀ mọ̀ pé àìsùn ló wà tó ti bẹ̀rẹ̀ orin o tó bá kọrin dáàrin kan bíi ọwọ́ 12 àbí wọ́n á ní kó lórin wá lọ sinmi kó jẹun ọ̀gá wa lọ jẹun lọ́jọ́ kan. Bí kí lorúkọ ọ̀gá yẹn? Rọ̀kínsìn Kọ́lá àdí àtàlà máa ń pè wọ́n Kọ́lá Rọ̀kínsìn. Àwọn máa ń kọ Kọ́líńtì style. Wọ́n ṣe lọ́kọ ní àwa ò pé kó má dọ̀ọ̀lù àwọn èèyàn dẹ̀ ń jó lọ́wọ́ ìgbà tí ọ̀gá dẹ̀ lọ sinmi àṣà ní jẹ́ kí bẹ́ẹ̀ dọ̀ pé mi ṣe mú máìkì ni èmi náà bá ń sọ pé ṣó ń gbádùn mi ṣó ń gbádùn mi ṣó ń gbádùn mi ṣó ń gbádùn làwọn onílù bá ń lùlù sí báwọn èèyàn ṣe gbàjó ń ta nìyẹn. Nígbà tọ́gá wa fi máa padà wá ta mo ti kọrin mo ti pawó gan ìgbà tọ́gá wa dé gan ọ̀gá wa ní kí n máa ṣe lọ ìgbà tá wa délé lọ́jọ́ yẹn tí a fẹ́ pínwó ọ̀gá wa wò pé nígbà tèmi náà ti pa sínú owó yẹn ọ̀gá ṣá fún mi lówó tó pọ̀ ju tàwọn tó kù lọ bí àwọn tó pè mí yẹn ṣe wò pé ó fún mi lówó lẹ́nu nígbà tó tún di ipá tún lọ bòmíì ọ̀gá gan ti wá ń ṣe ní tí wọ́n bá ti kọni díẹ̀ wọ́n á gbé máìkì fèmí àwọn èèyàn dẹ̀ ń ẹ mọ̀ pé Ṣẹ̀fí Àlàó pẹ̀lú Kọ́líńtì àwọn kan ìkan jẹ́ tí mi bá ti kan sí yẹn àwọn èèyàn ọ̀gá bá wò pé. mọ̀ ń bọ̀ Ṣẹ̀fí Àlàó àti Kọ́líńtì kí lẹ fẹ́ sọ mẹ́rin. Ṣe mọ̀ pé irú bàbá ń sìn àwọn ti dàgbà orin àwọn Ṣẹ̀fí àwọn ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn ẹ mọ̀ pé bí ọmọdé ti àwọn sì yàn gíngbà yẹn orin yẹn sì ń wẹ́ níbọ̀dì létí gbogbo ti kálukú ẹ mọ̀ pé mo ti sọ tẹ́lẹ̀ síwájú nínú ọ̀rọ̀ mi pé kálukú ló ń kọrin ẹ̀ lọ́tọ̀ gbogbo ayé ló ń bá jó ẹni tí ó jẹ́ láwọ̀ oníjẹ̀fọ́ ó bá di kájẹun ẹnu ẹni máa gbọ́kọ̀ létí ní ìpàlàwọ́ lóde láéláé kálukú lólùfẹ́ tiẹ̀ tó ń bá tó ń gbóhùn tó ń kọ tán sì ń kọ́gbọ́n nínú ẹ̀ kò sẹ́ni tí kì í ṣó lórin nílé eré ọ̀nà tí kálukú bá mú tiẹ̀ ló yàtọ̀ bá mẹ́wàá o
so that nígbà tá a wá délé ní òde kejì yẹn ọ̀gá bá tún ọ̀gá wa ò wọ́rì ló bá tún mówó lóko jọ báwọn tó kù ṣe yarí nìyẹn pé ẹni ọmọ kékeré táwọn lọ pè wá àwọn ò ní bó bá ti jẹ́ bẹ́ẹ̀ ló máa ṣe àwọn onílùlù fún ẹ mọ́ bí ẹni tó wá pè mí ọ̀rẹ́ mi yẹn Wáídì Akíntúndé bó ṣe ní mẹ́wàá kí wọ́n ti ẹ̀kọ́ gbọ́dọ̀ jálọ̀ déré lẹ̀ nínú abádata ní ó bá wa gbé èmi ọ̀tẹ̀ nìyẹn mi ò ṣe ló bá ní ó dá jókòó bẹ́ẹ̀ ó wá dọjọ́ kan nǹkan tó ń ṣe yẹn èmi dẹ̀ máa ń bẹ̀rù gan ibi tó bá ti di ká máa ṣọ́ra ẹni lápá lẹ́sẹ̀ yẹn èmi ti kángára mo ti padà sí ìdí odò ẹran pé wá dọjọ́ kan ó ti tó bí oṣù kan èmi ò lọ mọ́ tèmi ẹni tó ní kinní ọ̀gá wa ń ṣeré tiẹ̀ lọ àwọn tó ń jọ ń ṣe yẹn náà ti padà nígbà tó ti pé mi tèmi ń gbowó lọ ti kú òun bẹ́ẹ̀ pé ọ̀tẹ̀ ti tán àwa ń gẹrun lọ́jọ́ kan ní saloon báyìí àwọn ọ̀gá wa nígbà yẹn olórin bíi 3-4 máa ń ṣe jump pọ̀ wọ́n á fẹ́ ṣe jump wọ́n wá ń kọrin wọ́n ti ń kọrin wọ́n mọ kán ṣe ní gbogbo orin tí wọ́n ń kọrin ẹjẹ́ kọ́ba mẹ́wàá náà tiẹ̀ kọrin o kí wọ́n gbọ́ tiẹ̀ ẹni tó sẹ́ẹ̀tì níṣẹ́ fún wa gbà yẹn òun ò mọ̀ mí lólórin kan rí nǹkan kan lójú ẹ̀rí tó bá níta ló ń jọba mẹ́wàá abábí wọn pé èló ni owó tí àwọn olórin kọ̀ọ̀kan san ó ní 15 naira náà san 15 naira adẹ́ngẹrun bóyá 5 naira bóyá èèyàn bíi 3 báyìí wọ́n kàn dá 15 naira ni wọ́n ṣáà ti ń jiyàn pé irọ́ ló ń pa orin wo ló ń kọ lónìí ó ń kọrin o ó ti kọrin rí o ìwọ̀n bá tí mo kọ ní pàtí yẹn náà ni o so that àṣà lọ kó fún bàbá bí bàbá ṣe sọ fún ẹ ṣe kí àwọn ẹnìkan ti tún kún yín o àwọn tó ṣe jọ́ǹpù jọ yẹn Rọ̀kínsìn wàlátà wọ́n tó bíi 3-4 ṣàmùṣàrẹ̀ sí bíi 2 nù wọn bí wọ́n ṣe tán wọ́n bá pè mí pé bàbá ti owó tí bàbá ti dà sápò bàbá ò tiẹ̀ lé sọ́n sàn pé bó bá ti yá ó ti yá o tí mo yẹ bọ́ síbẹ̀ ẹ̀mí bá tún kó níbẹ̀ ni ní gbogbo ẹ̀ tó ń ṣe rìtìrìtì bẹ́ẹ̀ mi sì ṣe tán owó tá a pa àti pa owó ti lé owó oníṣẹ́ wa ti lé gbogbo ẹ̀ ti lé àti ṣáwó sápò àwa yìí tún gbọdọ̀ ẹran lọ lọ́jọ́ kejì ìgbà tí màá délé bàbá yẹn kàn wá ránṣẹ́ lẹ̀ fún mi ni pé wọ́n sọ fún màmá àgbà mi mọ̀mọ́ dájú mi tí mò ń gbé lọ́dọ̀ pé kí n rí àwọn ìgbà tẹ́mi ò kú mọ̀gbẹ́ nìkan wá mi wálé èmi ṣáàkàn ṣeré lọ́n tèmi tí mo yẹ ṣeré yẹn lọ ìgbà tí màá délé ni ìyá mi wá pè mí pé wá ń bí o Ọ̀jẹ́sìkò ti wá béèrè ẹ o ẹ̀mẹ́ta ló ti wá o kí ló lọ́ọ́ fa ń gbòòrò mo níta ló ń jẹ́ Ọ̀jẹ́sìkò wọ́n ní tó ń fi irinṣẹ́ rẹ́ǹtì ní ojú ọjà mi mo lé mi àti wọn ò níjà mo lọ kọ níbẹ̀ lánàá wọ́n lò lọ kọ ní mo ní wọn ní ó ti wá béèrè ẹ ṣá ẹlẹ́wà ọ̀dẹ̀ ìjìnà mo bá lọ bẹ̀ ìgbà tí mo dé bàbá ní òun ti bẹ́ẹ̀ gbére kan lẹ̀ ni o àwọn eléégún kan wá fẹ́ ṣọdún eégún lọ́jọ́ kejì ẹ̀ ní bàbá ti lọ tó oníṣẹ́ bẹ̀ lónìí mo ti gbowó oníṣẹ́ mi o mo tó bá kọ́ ń bẹ̀ àjọpín ni o kò sí wàhálẹ̀ mu tèmi ò tẹ̀ ká mo ṣàtúnjù sí. àwọn band boys wo lẹ wá lò. àwọn tí mo lò ń gbà yẹn Sunday kọ́lọ́hún foríjì ọ̀rẹ́ mi yẹn ti kú ìyẹn ti mọ̀ lùlù ṣáájú mi mo ti ń lùlù fáwọn eléré ṣùgbọ́n gbájọ wà lódò ẹran ni bí ó ṣe gbọ́ pé mo ti ń ṣe kíní ẹ báyìí òun gan ti ń lé lára ẹ̀ pé káàtì ẹ̀bẹ̀rẹ̀ ti wá ìlú òun ó lùlù àṣàbẹ̀rẹ̀ eré ń jọ ya lọ ṣe àtún ọlọ́run tó kẹwàá bẹ̀ yẹn náà ìgbà tí ó tún tó bí ijọ́ kẹrin ẹ̀ bàbá yẹn sì tún gbèrè mi ìṣà ló bá tún wá pè mí a lọ nígbà tí ọ̀rọ̀ yẹn ti wá ń tàn pé Láńgbájá ti ń kọrin ó ti ń kọrin bàbá kan wá wà hòtẹ́ẹ̀ kan ní ìgbólé orílẹ̀ àyìnbó lòtẹ́ẹ̀ yẹn wá ń sìn hòtẹ́ẹ̀ yẹn kò sí lóòtẹ́ẹ̀ mọ̀ṣá ṣùgbọ́n hòtẹ́ẹ̀ níbẹ̀ yẹn báyìí bàbá yẹn kó ní iṣẹ́ wọ̀lú fún hòtẹ́ẹ̀ tiẹ̀ bí yẹn ṣe wá pè mí nìyẹn pé kí n wá ṣe jọ́ǹpù lọ́dọ̀ tí mo ṣáà ṣe bẹ̀rẹ̀ nìyẹn around 2002 ṣá. ẹ ṣáà bẹ̀rẹ̀ gangan ṣé bẹ́ẹ̀ já báǹdì lẹ̀ nìyẹn. bí mo yẹ bẹ̀rẹ̀ nìyẹn. wáyé tó wá jẹ́ style Ṣẹ̀fí Àlàó lẹ̀ nǹkan. mo ti sọ̀rọ̀ yẹn lákọ̀ọ́kọ́ pé bàbá yẹn ni mo fọ́lò àwọn ni mo fọ́lò láti lẹ̀ orin wọn lèmi máa ń gbọ́ orin Ṣẹ̀fí Àlàó lèmi máa ń gbọ́ nígbà yẹn ní ẹ̀gbọ́n mi máa ra kẹsẹ̀tì wọn wálé gan rẹpẹtẹ ọmọ ẹlẹ́ran ló máa ra gan bó wà ní mọ́tò á gbọ́ bá wà lóde òun la máa gbọ́ so that èmi ó ti mú èmi lẹ́nu èmi ti máa ń kọ́ ẹ fún mi díẹ̀ lára àwọn Ṣẹ̀fí Àlàó school kan ká gbọ́ kẹ́ lóhun Ṣẹ̀fí gangan. Okay. Àlàó nínú olórí yóò
Ṣẹ̀fíù nínú àwọn ohun pédépédé o ẹyẹ tó máa bá kòwé mi kó nígbó àlàó ìyẹn ṣọ̀hàn nígbó gúdúgúdú kan ìyá ló kan bàbá mi fi igi ọlà lé mi lọ́wọ́ ìyá ti fàṣẹ lé mi lọ́wọ́ kò dẹ̀ tí dúró mo kọ́ṣẹ́ ó ṣe freedom aláwo irinṣẹ́ mi náà o kó lè má máa gbé kó má máa jóná torí dúkìá mi ni dúkìá mi lójú ayé mi níṣojú mi kò ní bàjẹ́ lójú mi dúkìá mi ojúmọ́ re ni o ojúmọ́ re ni ojúmọ́ re ni o ojúmọ́ re ni ilẹ̀ tó mọ́ mi lé ni o ojúmọ́ re ni ó ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re ni ojúmọ́ ò ní mọ́ kórógùn má ròkọ ojúmọ́ ò ní mọ́ kẹlẹ́sẹ̀ má rìnà ilẹ̀ tó mọ́ mi lé ní òun ẹ̀gbọ́n ńláńlá wá mi wálé torí ojúmọ́ re ni ojúmọ́ re ni o ó ọ̀nà sí ọ̀nà là ojúmọ́ re ni orí owó lórí mi mo jí lówùúrọ̀ yìí mo bẹ́lẹ̀ dá sọ̀rọ̀ wípé kò rí mi lànà rere fún mi ọwọ́ ayé lọ́wọ́ mi o Adékúnlé Ọmọdéjì ó jí tàgbótàró ẹ̀rọ níṣòwò jí owó wọjà ní kùtù ayé bẹ́nìyàn dàgbà tó gbó tó ń fi gbà àgọ́ ọ̀pẹ́ bẹ́nìyàn dàgbà tó darúgbó tó tún sì fi gbà àgọ́ ọ̀pẹ́ ẹ má má dálẹ̀kùn àrà owó ló ń ta àrà owó ló ń ta àrà owó ló ń ta ọ̀dọ́mọdé olóríire àgbàlagbà olóríire àgbàlagbà olóríire ẹgbàdí owó wọ̀ mí òye Dékúnlé ẹgbàdí owó wọ̀ mí ò kì í ṣoríire. ẹ kọrin tí yín gangan sìn. ọba mẹ́wàá mo jí lówùúrọ̀ kùtùkùtù o mo ń bẹ̀lẹ̀ dá mi o pípọ̀nà tí mò ń tọ̀ yìí Ọlọ́run jẹ́ kó jọ̀nà rè gẹ́gẹ́ bíi tàwọn aṣíwájú ọ̀nà téèyàn bá ń wọ̀ tó ń bá ara wájú tó ń ra wá ara wájú tó ń wá ara wájú tó ti dára fún tó nítọ̀hún bá mẹ́ńtẹ́ ni o tó dẹ̀ tún fàdúrà kún ó dájú pé onítọ̀hún àwẹ̀ wúre ìwò tí mò ń wà láwo tí mò ń ṣàdúrà lọ́kàn mi pé kọ́lọ́hún má pa kàǹdóso mi bàbá oko bàbá aráfíà jẹ́jẹ́sì ìyàláwó mi kàǹdóso ọmọ Adékúnlé mẹ́ńtọ̀ tí mò ń wò níwájú aṣọ tàlàwó ń wọ̀ Ọlọ́run má máa jẹ́ ó yá o àmì o ìláyé Elédùmarè má faṣọ Ṣẹ̀fíù ya torí pé báláwo bá wà kísà o àwa tá a bá ń kàláwo àwa gan a ò ní tá a wọ́nà kíkú má paláwo bàbá oko ẹ̀gbá aláké kàrún má paláwo bàbá oko lẹ́gbá ajíbòdù erin jogun ọlá bẹ́ẹ̀ nìkan sọ pé bá òwú tẹ̀rù ìwọ̀n tí ó lò ṣe bóun ló dúró mú Ṣẹ̀fíù tó jẹ fẹ́ni tó bá gbà á gbọ́ àbá. alẹ́ á ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. 2002 mo ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. kí lẹ pe táìtù lẹ̀. surprise. ṣé ẹ rántí díẹ̀ ń bẹ̀. àtúngbèdé àtúngbèyọ ọba mẹ́wàá màrí o àtúngbèdé èmi ọba mẹ́wàá tó ń jẹ́ Ràṣídì mi mo dé kólókó má lè ro mo dé kọ lọ́nà máyẹ̀yẹ dídé tí mo délé ni èmi ọmọ agbérí odòlù bí òkun olùlùgbẹ̀rẹ̀ fọ́ọ̀rẹ́ ẹ̀jọ́ olùpákálẹ̀kẹ fọmọ lọ́mọ pèlúbọ̀ kú díẹ̀ ní yàrá baálé ilé ló máa ń fi jẹ ìyẹn nílé dádì mi o àtúngbèdé àtúngbèyọ ọba mẹ́wàá màrí o àtúngbèdé. èwo ni second record. ṣé mo ṣe kan tí mo pè mo fi ṣe ọjọ́ ìbí mi. lẹ́yìn ẹ̀ wá ń kọ́. ìyẹn náà mo ṣì ṣe. ìyẹn nìkan ni iṣẹ́ orin láti ìgbà tẹ́ ti dá báǹdì ọdún wo lẹ dá báǹdì lẹ̀. ọdún tí báǹdì mi dé bíi 2002 yẹn náà. ṣé ní iye wa yẹn náà. iye wa ni. kí ni ìmọ̀ràn tẹ́ ní fáwọn ní fújì. ìmọ̀ràn tí mo ní fún wa náà ni pé téèyàn bá ṣe jókòó ló máa bá rẹ̀. géèmù tó dẹ̀ wà ní agboolé fújì ń sìn gbogbo Nàìjíríà generally
ṣùgbọ́n ká sọ nípa ti agboolé fújì ṣe rí géèmù tó wà lágboolé fújì ń sìn kálukú ló dẹ̀ ń gba síbi pé kọ́bẹ̀ tuntun ó ti yé wa lágbájá ṣe dáadáa tẹ̀mẹ̀dó ṣe dáadáa kálukú fi ń wérò ní ìjọba yìí náà ni ó ti yé wa kálukú fi ń wérò ní ìjọba yìí kò sẹ́ni tí ò ní dáadáa lọ kálukú náà ló ní dáadáa tiẹ̀ tó ń ṣe so that mi ò lọ́tà lágboolé orin mi ò sì lòdì sẹ́nìkan. géèmù wo ló wà lágboolé fújì. ṣe mọ̀ sí bàbá géèmù pọ̀. bíi table tennis àbí. table tennis kọ́ wọn àgbà table tennis lágboolé orin ṣe mọ̀ sí nínú fújì ń sìn ẹ rí i pé Lagos State náà ni àwọn nǹkan yẹn máa ń happen jù. bíi. ní èsì sàn pé irú Àlájì Ìkọ̀rẹ́sì àti tírí àwọn ni géèmù wọn wà táǹsì Ọlọ́run ọba kò ní dá kálukú padà. ní bí ọdún 10 sẹ́yìn Àlájì Wàsíù Àlàbí àti ọba orin àti ọba wa Saheed Òṣùpá àwọn ni tí wọ́n ń gbà yẹn ẹ ti rí bí géèmù gbòòrò ṣe máa ń rí nìyẹn. òun náà wà ní pé ẹ ti rí àwọn ohun tí èmi kàn lè sọ fún ọ̀pọ̀lọpọ̀ wa ni pé téèyàn bá ti gbéṣẹ́ forí ó ti yó. téèyàn bá ti gbé jẹ́. téèyàn bá ti gbéṣẹ́ forí ẹ̀ ó ti yó. nínú àwọn àárín kan ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tí wọ́n ti rí pé ọ̀rọ̀ Tírí Lẹ́dà àti Àlájì Ìkọ̀rẹ́sì bó ṣe ń lọ tí wọ́n ti rí pé láti bẹ̀ Lẹ́dà náà ti jẹ lọ ọ̀pọ̀lọpọ̀ náà ti tún fẹ́ máa wà bẹ́ẹ̀ ẹ rí pé Ọpẹ́ Federal ó ta sálàájì mẹ́nì náà èmi máa ń wọ online ni o àwọn olórin tó ń jáde bẹ́ẹ̀ ìwọ̀n tí wọ́n ti rántí sọ pé ṣe fáwọn ń sọ ìyẹn ò dẹ̀ ní nǹkan kan ṣe nu ìwọ̀n orin títáyé kan tó fi gbajú Kẹ́hìndé lè gbọ́ kó gba ó lè kọ́ kó pọ̀ pọ̀pà téèyàn bá ti gbéṣẹ́ forí téèyàn méjì bá ń jà káfílẹ̀ téèyàn bá lè da parí ẹ̀ kó má dá sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ ń sìn ẹlòmíì ti bìlíù pé kódà ẹlòmíì ní àwa tá a wà nísàlẹ̀ yìí náà ẹlòmíì wò pé ó fẹ́ bú ẹ kóun lè lo òkè ibi táwa sì ń gbà mi ò rí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ fẹ́ràn mi bẹ́ẹ̀ ó fẹ́ràn mi kò kan mí ó bọ́lọ́hun ọba bá ti fẹ́ràn mi ẹ lọ sí Èkó fẹ́ dìrà kẹwo mọ́ ṣe fẹ́ mi níbẹ̀ o Àlàó ọmọ Adékúnlé ẹ mọ̀ ọ̀gá tiwa ní bọ́n fẹ́ bí wọ́n fọ́n kó kàn wọ́n lọ gbòòrò kọ́mọ bọ́n yẹn fáwọn tó ìrìn ẹsẹ̀ yẹn náà làwa tẹ̀lé ẹnìkan tí ẹ lè bí mi kémi dáhùn èmi ni mo mọ bí mo ṣe mọ. well ẹ fẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fún gbogbo àwọn tó ń wà káàkiri àgbáyé ó yá ara ẹnìkan tó fẹ́ gbé iṣẹ́ fún yín tàbí ní ìbéèrè kan àbí méjì tó ń fẹ́ béèrè lọ́wọ́ yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 070 89 03 17 86 070 89 03 17 86. ó yá ẹ fún wa lórin díẹ̀ ká máa fi dágbére. onímọ́tò tó gbéṣẹ́ fíhù tí ò fẹ́ rí jà dádì tí ò fẹ́ rí jà mọ́mì ẹni kó gbé mi gbàgbórè lọ kó lọ já mi síta bàbá mi èmi Àlàó kọ yéye nínú ẹ̀bà Ìgbò báyé wù mí lu yéye nínú sákàrà o ọba mẹ́wàá àṣírí mi o èmi ò ní ṣe kọjá ààyè ara mi èmi ò ní ṣe kọjá ààyè ara mi èmi ò ní ṣe kọjá ààyè ara mi torí bọ́mọdé bá ti rágbà fín ọmọlẹ́yìn àrí wọn fín bí mo bá ń rí bá ọba mẹ́wàá nílé orin èmi ò ní ìníyẹ̀yẹ́ ṣe fi hù mí yan la o adáradẹnujà Máíkà mi ọmọ mímú náà o ọmọ wọn ní gbògìlà ọmọ àtàrẹ̀kù olóko màmá ṣeun mo ń sọ lójú ẹ̀ lẹ́yìn yẹn pé gbogbo ara ọ̀gá ṣì wà nílé orin mo máa ń sọ pé já Máíkà o ọ̀gá wa o. àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa
iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá ẹ máa gbé wọn bọ̀ ń bí àti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí báyìí. ó tó gbà wọ́n tẹ̀ ti dé bí. since June 2025. kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí. wọ́n ń gbìyànjú. ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ni ṣe máa ń jìnrìn jáde. máa ń ṣeré síta lọ síta. ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómore à ń pè ní Mercy Health Nursing Home number 7 Shodalamu Street Surulere Olómore Abẹ́òkúta. I got my own specialty in different areas of care of the older people. lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní Àròǹbí òun ni mo wá lọ sí òkè over 25 years now. bàjẹ́ màmá ni bàjẹ́ bàbá kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. àwa ń ṣe ní ọ̀nà tí yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. a ní mọ́tò ń bíbá tí a fi ń gbé wọn jáde bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church ẹlòmíì lè ní doctor appointment. yàtọ̀ sí yẹn a ní dedicated hospital tí ó ń look after bíbá. Ifros Hospital kò ju 5 minutes walk lọ. yẹn lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. Àlàǹkèrè